ẹlẹ́ẹ̀kejì ń bẹ àsìkò hajj la wà yìí tí wọ́n ń sanwó hajj náà kàn sọ pé 4.5 million ní dẹ́pọ́sìtì hajj ẹnìkan pé ẹgbẹ̀rún eléyìí náà àti ìmọ̀ tí ó padà gùn abẹ́mi ń sọ fún yín pé kò sẹ́ni tí ó lọ Mẹ́kà lọ́dún yìí pẹ̀lú less than 5 million naira kò sí Mẹ́kà less than 5 million. Ọlọ́run bá ṣe hajj lọ́ranyàn lérí gbogbo àwa mùsùlùmí límà ní sàtọ́ àìlé ìṣẹ̀bí láfẹ́ tó bá ní kápá ẹ̀. Ẹjẹ́ prioritize ìyà tí ń jẹ àwọn èèyàn nílùú lónìí lórí ìmọ̀ rán wọn lọ Mẹ́kà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́yàn rán lọ Mẹ́kà ẹlòmí ò ní 100,000 nínú àkáǹtì fóṣù kan rí. Ẹ sì rán lọ Mẹ́kà 5 million. Àwa ṣe màásì kékeré kan. Civil servant ní Kwara State ní àyín tó wà láàrin level 9 sí 10. Salary rẹ̀ ju 50,000 naira lọ. Káwá sọ pé ẹ fẹ́ rẹ́rú ẹni yìí lọ Mẹ́kà. Mẹ́kà tó ẹ pé gbogbo ṣe hajj ọjọ́ 5 sọ́jọ́ 6 náà ni. Yóò sì lè blow 5 million. Tóun bá sì ní 5 million ẹ Mẹ́kà kọ́ ló kan nínú bùkátà rẹ̀ òun náà mọ́ kò tí ì kan Mẹ́kà. Ẹni jẹun tó yó ní lọ Mẹ́kà. Kìí ṣẹni tó sì ń ta. Ẹ wá já mú 5 million dání. Káwá divide 5 million by 50,000. Salary tí ń gbà lóṣù kan 100 ni ó fún wa. Tó bá wá fún wa bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé tá a bá mú by month 100 months lẹ́ni yóò máa fi gba 50,000 tí ń já sí more than 8 years. Ẹni tẹ́ ẹ fẹ́ fi 5 million rẹ lọ Mẹ́kà ẹ̀kan yìí bẹ́ẹ̀ bá gbé lórí sálárì 50,000 in a month ọdún 8 ni ó fi gba sálárì náà lóṣooṣù. Ẹ wòye family tẹ́ kókò ní òsì jàmáà. Káwá sọ pé family méjì la fẹ́ fún ní 5 million. Àwọn méjèèjì ó máa gba 50,000 for the next 4 years. Tinubu ti parí ìjọba wọ́n sì máa gbowó lọ. Kẹ́ wá mú 5 million lọ́nà 10 tẹ́ fẹ́ fi rẹ́yàn 10 lọ Mẹ́kà. Kẹ́ wá kó fún family 20 kó máa gba 50,000 lóṣooṣù. Wàláhì ó tó ní gbígbọ́ wọn ní bùkátà. Èló lẹ lómi ń gbà lẹ́ni tí ṣiṣẹ́ ní. Teacher private school mi ò gba 50,000. 20 lẹ́lòmí ń gbà, ẹlòmí ń gba 25, ẹlòmí ń gba 30. Wọ́n ṣe ń sẹ̀mí, irú ẹni bẹ́ẹ̀ kẹ́ wá sà wọ́n nílùú, ẹ wá fi 50 kún lóṣooṣù fún wọn. For the next 4 years, wọ́n máa gba salary lọ. Eléyìí lóore fún yín, ju Mẹ́kà kárí mi tẹ́ rán wọn lọ. Ẹjá bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin àfáà tẹ́ súnmọ́ àwọn olówó ìjẹwùrù. Ń tẹ́yìn fẹ́ jẹ lọ́kàn yín. Ó sì tàwọn èèyàn nílùú, ṣé Mẹ́kà lọ́kàn lọ́rọ̀ wọn ni? Bẹ́ẹ̀ kó 5 million fẹ́mi tí mo dúró ṣé Mẹ́kà nílọ ni? Kámẹ́tì wá sọ àwọn tẹ́ ń kó ẹ̀wọ̀n tẹ́ ẹ̀rán ní Mẹ́kà kárí mi tẹ́ ẹ̀rán wọn. Ẹjá bẹ̀rù Ọlọ́run. Ẹ ṣe dẹ̀kùn fáwọn èèyàn. Èyí tẹ́ máa fi rán wọn ní Mẹ́kà, ẹgbẹ́ wọn lórí sálárì. Bí wàsówàsó náà lẹ́bàá máa fún wọn ní ọdún 4 wọ́n fi gbà. Tinubu ti parí ìjọba wọ́n sì máa gbowó lọ. اللهم اجعل الإسلام والمسلمين